èyí nìdí tílé-ẹjọ́ fi yọ MC Olúọmọ nípò ààrẹ ẹgbẹ́ onímọ́tò national. láìwo ti bí òjò ìkíni kú oríire àti ìdáwọ́ ọ̀dùnnú ṣe ń rọ̀ sórí ìkànnì ayélujára olórí ẹgbẹ́ àwọn onímọ́tò èrò National Union of Road Transport Workers NURTW tí wọ́n tún ń pè ní ẹgbẹ́ national ẹ̀ka ti ìlú Èkó Alhaji Musiliu Ayinde Akinsanya tí gbogbo èèyàn mọ̀ sí MC Olúọmọ lásìkò yìí fún ti ìyànsípò àti ìbúrawọlé rẹ̀ sípò olórí yányán ẹgbẹ́ náà ìyẹn ààrẹ national tó ṣẹ̀ṣẹ̀ bọ́ sí níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn court of appeal kan tó fìkàlẹ̀ sílùú Àbújá olú ìlú ilẹ̀ wa ti pàṣẹ pé ní kíámọ́sá kí MC Olúọmọ má ṣe pe ara rẹ̀ ní ààrẹ national kankan bẹ́ẹ̀ ni kò tí ì gbọ́dọ̀ jókòó sípò lórí àpapọ̀ ẹgbẹ́ NURTW ọ̀hún nítorí lójú òfin òun kọ́ ni olórí ẹgbẹ́ náà wọ́n ní Alhaji Tajudeen Ìbíkúnlé Bàrúwá ní ààrẹ ẹgbẹ́ ọ̀hún òun ni òfin mọ̀ ìṣàkóso rẹ̀ ló sì wà níbàámu pẹ̀lú òfin ní sáà yìí ilé-ẹjọ́ náà tún pàṣẹ pé gbọ̀ngbọ̀n làwọn dúró lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tó máa ń yanjú aáwọ̀ láàrin ilé-iṣẹ́ òṣìṣẹ́ àti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ìyẹn National Industrial Court àwọn kò sì rí àléébù kan nínú ìdájọ́ tí kóòtù náà gbé kalẹ̀ lọ́jọ́ 11 oṣù kẹta ọdún 2024 nínú èyí tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé Bàrúwá ni ààrẹ ẹgbẹ́ national tí ìyànsípò rẹ̀ bófin mu nígbà tí Alhaji Tajudeen Bàrúwá ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù 11 ọdún yìí nílùú Àbújá ọkùnrin náà bẹnu àtẹ́lu ìyànsípò MC Olúọmọ sípò ààrẹ ẹgbẹ́ àti bí wọ́n ṣe búra wọlé fún un Bàrúwá ní gbogbo ìṣẹ̀lẹ̀ ọ̀hún pààyàn lẹ́rìn-ín torí kò yàtọ̀ sí bí ìgbà tí wọ́n ń ṣe àwàdà kẹ́ríkẹ́rì ó ní gbogbo kinní náà kò bófin mu pẹ́ẹ́ ó tako òfin ó tako ìdájọ́ kódà ó rí àwọn adájọ́ fín pẹ̀lú Bàrúwá ṣàlàyé pé ìdájọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tó wà nídìí ìyànsípò MC Olúọmọ ọ̀hún tasẹ̀ àgẹ̀rẹ̀ sí ìdájọ́ ti National Industrial Court ti ọjọ́ 11 oṣù kẹta ọdún yìí àti ìdájọ́ ti ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wáyé lọ́jọ́ 8 oṣù 11 ọdún yìí níbi tí wọ́n ti pàṣẹ pé kí igun ti Alhaji Najim Yasin àti àwọn ẹmẹ̀wà rẹ̀ lọ so ewé agbéjẹ́ mọ́wọ́ kí wọ́n lọ wádìí jókòó sí wọn kò gbọ́dọ̀ dá sí ohunkóhun nínú ètò ìṣàkóso ẹgbẹ́ national kò sì sóhun tó kàn wọ́n nínú bí Alhaji Bàrúwá àti ìgbìmọ̀ rẹ̀ ṣe ń tukọ̀ ẹgbẹ́ náà tẹ́ ò bá gbàgbé nígbà tí awuyewuye dìde lórí ìyànsípò Alhaji Bàrúwá gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ national tí àwọn kan fẹ́ fi tipá yẹ àga mọ́ nídìí ni ọkùnrin náà kọrí sílé ẹjọ́ láti gbèjà ipò rẹ̀ tí National Industrial Court sì dá a láre èyí kò tẹ́ àwọn òpómúléró ẹgbẹ́ ọ̀hún kan lọ́rùn bíi Alhaji Najim Usman Yasin Alhaji Tajudeen Àgbẹ̀dẹ àtàwọn ẹmẹ̀wà wọn làwọn náà bá gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ pé kí wọ́n bá wọn wọ́gi lé ìdájọ́ tó ṣègbè lẹ́yìn Bàrúwá náà àmọ́ ifá kò fọre fún wọn àfi bí ariwo ṣe gbòde lójijì lópin ọ̀sẹ̀ tó kọjá pé wọ́n ti yan MC Olúọmọ sípò ààrẹ ẹgbẹ́ ọ̀hún kí olójú sì tó ṣẹ́ wọ́n ti búra fún un lọ́jọ́ ajé Monday ọjọ́ 11 oṣù 11 ọdún 2024 yìí òun àtàwọn ìgbìmọ̀ rẹ̀ Bàrúwá ṣàlàyé pé ẹgbẹ́ àwọn ní ìwé òfin àti ìlànà tí wọ́n ń tẹ̀lé pàápàá tọ́rọ̀ bá di ọ̀rọ̀ yíyan àwọn adarí ẹgbẹ́ sípò nítorí èyí ó ké sí ọ̀gá ọlọ́pàá pátápátá nílẹ̀ wa IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun mínísítà fétò ìdájọ́ olóyè Lateef Fagbemi àtàwọn agbófinró gbogbo láti tètè dá sí lọ́gbọ́lọ́gbọ́ tó ń lọ nínú ẹgbẹ́ náà kí àlàáfíà àti ààbò lè jọba àti kí òfin lè rẹ́sẹ̀ walẹ̀ bó ṣe tọ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.